LPDC da ẹ̀sùn ṣíṣe ayédèrú ìwé-ẹ̀rí NYSC tí wọ́n fi kan igbákejì olórí ilé aṣojú-ṣòfin nù. Ìgbìmọ̀ tó ń rí sí ìbáwí àwọn onímọ̀ nípa òfin ìyẹn Legal Practitioner Disciplinary Committee LPDC ó ti da ẹ̀sùn táwọn kan pè tako igbákejì olórí ilé aṣojú-ṣòfin Benjamin Kalu lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú kíkópa níbi ètò àgùnbánirọ̀ nù. Ìgbìmọ̀ náà ní ẹjọ́ táwọn èèyàn náà pè kò lẹ́sẹ̀ nílẹ̀ àti pé ó kọjá ohun tí LPDC lè dá sí lọ. Wọ́n ní ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú kíkópa níbi ètò sísin ìrúùlú gẹ́gẹ́ bí àgùnbánirọ̀, lílọ sílé ẹ̀kọ́ ìmọ̀ òfin ìyẹn law school àti lílọ sílé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ó mà jẹ́ ohun tó kọjá ohun tí LPDC tó lè dá sí lọ. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn fojú fò wípé alága àjọ Legal Practitioner Privilege Committee ó ní wọ́n kó ẹjọ́ náà lọ dípò alága LPDC gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin kẹrin ìwé òfin LPDC tọdún 2020. Wọ́n ní kò sí ohun tí àwọn lè ṣe lórí pé ẹ̀sùn náà rèé kò lẹ́sẹ̀ nílẹ̀. LPDC tẹpẹlẹ mọ́ pé ohun tí wọ́n dá ìgbìmọ̀ náà kalẹ̀ fún ó mà jẹ́ láti ṣe àmójútó àwọn amòfin tó wà lábẹ́ àjọ náà láti rí dájú pé wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin kẹwàá ìwé òfin ìgbìmọ̀ náà. Ẹ ó rántí pé ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ John Mattis ìmọ̀ ló mà gbé ẹ̀sùn kan dìde tako aṣòfin Benjamin Kalu tí orúkọ rẹ̀ ń jẹ́ Benjamin Okezie Ozizigwe kí ó tó pààrọ̀ orúkọ wípé ó ṣe àgùnbánirọ̀ lásìkò tó sì wà nílé ẹ̀kọ́ ìmọ̀ òfin ìyẹn Nigerian Law School. Mattis ó mà fi ẹ̀sùn kàn pé ohun tí Kalu mà ṣe ó mà lòdì sí òfin tó de ètò sísin ìlú bàbá ẹni lẹ́yìn tí èèyàn bá parí nílé ẹ̀kọ́ gíga. Bákan náà ni àkójọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ẹnìkan ó mà tún fi ẹ̀sùn kàn pé ó ṣeé ṣe kó jẹ́ pé lásìkò tí Kalu wà nílé ẹ̀kọ́ law school náà ìlò tún ṣe àgùnbánirọ̀ nítorí àwọn ìwé ẹ̀rí tí Kalu ń lò ó ṣe àfihàn rẹ̀ pé láàrin ọdún 2010 sí 2011 ló parí law school. Bákan náà ẹgbẹ́ náà lásìkò tí Kalu ń búra láti kópa níbi ètò náà ló ní òun kò ní sin ilẹ̀ bàbá òun ṣùgbọ́n tó jẹ́ pé ìwé ẹ̀rí àgùnbánirọ̀ tó ń lò ó ṣe àfihàn pé oṣù kẹta ọdún 2011 kan náà ló parí ètò sísin ilẹ̀ bàbá rẹ̀. Wọ́n wá pè fún kí Benjamin Kalu kó yẹ̀bá kúrò lórí ipò rẹ̀ fún ìgbà kan náà kí wọ́n fi ṣe ìwádìí lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àmọ́ Benjamin Kalu ó ti wá fèsì pé òun kò fìgbà kankan ṣe ayédèrú àwọn ìwé ẹ̀rí tí òun ń lò àti pé àwọn tí wọ́n fẹ́ bà òun lórúkọ jẹ́ àti ipò òṣèlú ó ní wọ́n gbé ìgbésẹ̀ náà. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti máa máa wé tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ tàná a kú ọlá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí lèmi àti yóò ṣe lókè ìpẹ́ o.